Aláròyé máa wí o. Ìjọba Amẹ́ríkà kó ìdààmú bá Kwankwaso, èyí lohun tí wọ́n fẹ́ ṣe fún un. Ó dájú pé àsìkò yìí kìí ṣe èyí tó dára rárá fún olórí ẹgbẹ́ Kwankwansiya tó tún ti fi ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano ní Rabiu Musa Kwankwaso, pẹ̀lú bí orúkọ rẹ̀ ṣe wà lára àwọn tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà ń gbé ìgbésẹ̀ lọ́wọ́ láti fòfin de fún ipa tí wọ́n ń kó nínú gbígbógun ti àwọn Kìrìsìtẹ́nì àti ṣíṣe alátìlẹ́yìn fáwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà. Bí wọ́n bá mú ìlérí wọn ṣẹ, ó ṣeé ṣe kí wọ́n fòfin de gómìnà tẹ́lẹ̀ náà láti má wọ ilẹ̀ Amẹ́ríkà mọ́ àtàwọn ìjìyà míì. Aláròye gbọ́ wípé kì í ṣe olùdíje fúnpò ààrẹ lọ́dún 2023 ọ̀hún nìkan lọ̀rọ̀ yìí kàn. Ọ̀rọ̀ náà tún kan àwọn Fúlàní kan tí wọ́n fura sí wípé wọ́n wà nídìí bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì nípakúpa láwọn agbègbè kan lórílẹ̀‐èdè yìí. Ìgbésẹ̀ yìí ló ṣeé ṣe kó wáyé nípasẹ̀ òfin tuntun kan táwọn aṣòfin Amẹ́ríkà fẹ́ gbé kalẹ̀, èyí tí wọ́n ń pè ní òmìnira ẹ̀sìn ní Nàìjíríà ti ọdún 2026. Aṣòfin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Riley Murray ló ṣàfihàn òfin yìí nígbà tẹ́ni tó jẹ́ alága ìgbìmọ̀ ilé tó ń rí sọ́rọ̀ ilẹ̀ òkèèrè Chris Smith àtàwọn ajìjàgbara aṣòfin míì jùmọ̀ ṣagbátẹrù rẹ̀. Lára àwọn aṣòfin tí wọ́n tún lọ́wọ́ sí ìgbékalẹ̀ òfin ọ̀hún láti rí Tom Cole, Brian Mast àti Bill Uzenga. Murray tó kọ́kọ́ ṣe ìfilọ́lẹ̀ òfin yìí ló jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó gbàgbọ́ pé lóòótọ́ ni wọ́n ń gbógun ti àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà nítorí ẹ̀sìn tí wọ́n ń ṣe. Oṣù kọkànlá ọdún tó kọjá ló ṣe àbẹ̀wò sí àwọn agbègbè kan lágbègbè Òkè Ọya lẹ́yìn tí ààrẹ Donald Trump ti kéde pé Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń pa àwọn Kìrìsìtẹ́nì jùlọ. Ìdí sì rèé tí àwọn ọmọ ogun Amẹ́ríkà ṣe ju bọ́ǹbù sí ibùdó àwọn afẹ̀míṣòfò nípínlẹ̀ Sokoto lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 2025 tí í ṣe ọdún Kérésìmesì. Láì fi bí ọ̀rọ̀ yìí ṣe ká wọn lára tó hàn, ohun tá a gbọ́ ni wípé àwọn aṣòfin ọ̀hún ti pàṣẹ fún ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ilẹ̀ Amẹ́ríkà láti fi àbájáde ìwádìí ohun tó ń ṣẹlẹ̀ nípa ẹ̀sìn ní Nàìjíríà ṣọwọ́ sí ìgbìmọ̀ náà ní kíákíá. Lára àwọn ìgbésẹ̀ tí wọ́n retí àbájáde rẹ̀ ni bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń tẹ̀lé ìlànà tó rọ̀ mọ́ fífún olúkúlùkù láǹfààní láti ṣe ẹ̀sìn tó wù wọ́n láìsí ìdúkokò mọ́ni, ọwọ́ tí wọ́n fi mú àwọn aṣẹ̀rùbàlú, fífi ìyà tó tọ́ jẹ àwọn afẹ̀míṣòfò, títako òfin tí wọ́n fi ń pa àwọn èèyàn lórí sísọ̀rọ̀ òdì sí Muhammad, dídáàbòbò àwọn agbègbè tí wọ́n ti ń ṣe ìkọlù sí, ṣíṣe ètò bí àwọn ogunléndé yóò ṣe padà sílé wọn láyọ̀ àti àlàáfíà, ṣíṣe àwárí ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀daràn tó ń da ìlú rú láti fi ìyà tó tọ́ jẹ wọ́n, ṣíṣe àgbéyẹ̀wò àbájáde ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà sí ẹ̀ka ètò ààbò Nàìjíríà láti mọ̀ bóyá ó so èso rere lẹ́ka ètò ààbò tàbí ó tún ṣe àkóbá sí i ni. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn owó ńlá àtàwọn nǹkan èlò míì táwọn aláàánú fi ń ran àwọn tó wà ní ibùdó ogunléndé lọ́wọ́ àti ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ òfin Sharia. Ní àfikún, àwọn aṣòfin ọ̀hún ní akọ̀wé ìjọba Amẹ́ríkà gbọ́dọ̀ tún ṣe àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ àwọn Fúlàní alákatakítí ẹ̀sìn, bóyá ó yẹ kí wọ́n kúkú kà wọ́n mọ́ àwọn afẹ̀míṣòfò àgbáyé tàbí bẹ́ẹ̀ kọ́, nítorí ipa òdì tí wọ́n ń kó nínú rògbòdìyàn ìjà ẹ̀sìn tó ń wáyé ní Nàìjíríà. Wọ́n ní àbá tí àwọn ń dá lọ́wọ́ báyìí ní láti fòfin ìwé ìrìnnà de àwọn èèyàn bíi Rabiu Kwankwaso tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano nígbà kan àti olórí ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party, àwọn aṣáájú ẹgbẹ́ àwọn darandaran Macban, ìyẹn Miyetti Allah àti gbogbo Fúlàní tó bá jẹ́ alákatakítí ẹ̀sìn. Ẹgbẹ́ Kwankwansiya ló kọ́kọ́ sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí nípasẹ̀ alukoro wọn Mansour Karugu júwe ìròyìn yìí bí ohun tó bá àwọn ọmọ ẹgbẹ́ náà lójijì, ṣùgbọ́n tí àwọn kò tíì ní ohunkóhun láti sọ báyìí nítorí àwọn sì ń ṣe àyẹ̀wò sí òfin tí wọ́n ń dábàá rẹ̀ náà lọ́wọ́. Alukoro ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party Ladipo Johnson nínú ọ̀rọ̀ tirẹ̀ ní àwọn gba ẹ̀rí Kwankwaso jẹ́ dáadáa pé kò sí lára àwọn tó ń gbógun ti òmìnira ẹ̀sìn ní Nàìjíríà. Ladipo ní ohun tó dùn àwọn dọ́kàn ní bí wọ́n ṣe dárúkọ ọ̀gá àwọn sí ohun tí kò mọ́wọ́ tàbí mọ́ ẹsẹ̀ nípa rẹ̀. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.